àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé àgbàlagbà kì í ṣe láńgbáláńgbá, àgbàlagbà kì í ṣe láńgbáláńgbá. Irúfẹ́ àwọn ìwà kan wà tó ní ṣe pẹ̀lú ọjọ́ orí ènìyàn. Irúfẹ́ àwọn ìwà kan wà tó jẹ́ wípé ọwọ́ ọmọdé ni Yorùbá ti ń retí irú ìwà bẹ́ẹ̀. Irúfẹ́ àwọn ìṣesí kan, ìhùwàsí kan wà tó jẹ́ wípé lọ́wọ́ ọmọ kéékèèké ni a ti ń retí irúfẹ́ ìwà bẹ́ẹ̀. Mo ní pé irúfẹ́ àwọn ìwà kan wà tó jẹ́ wípé ọwọ́ ọmọ kéékèèké ni ó ti yẹ ká bá ru àwọn ìwà bẹ́ẹ̀. Tá a bá wá bá irú ìwà bẹ́ẹ̀ lọ́wọ́ àgbàlagbà, wọ́n á sọ wípé irú àgbà bẹ́ẹ̀ ń ṣe láńgbáláńgbá ni. Irúfẹ́ eré kan wà tó jẹ́ pé tọmọdé bá ń ṣe é, ó sì dáa. Tá a bá bá àgbàlagbà tí ń ṣe irú eré bẹ́ẹ̀, ọ̀hù bọ́rẹ̀ ẹni bá jalè, ó ṣe là á wí. Irúfẹ́ àwọn ọ̀rọ̀ kan wà, bóyá ọ̀rọ̀ àlùfàǹsá táwọn ọmọdé tí wọ́n lè mọ sọ, wọn ní ọmọdé ní í ṣe wọn ò tí ì gbọ́n ni. Tá a bá bá irú àgbà kan tí ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, Yorùbá wọn pé àgbàlagbà yìí sì ṣe láńgbáláńgbá. Nígbà míì, nígbà tí wọ́n bá fẹ́ kí àgbà kan dá sí irúfẹ́ ọ̀rọ̀ kan, yóò sọ pé ẹ dákun, ẹ yọ̀ǹda mi, àgbàlagbà ò gbọ́dọ̀ tó mọ̀ sí láńgbáláńgbá. Ẹni tí wọ́n kó jà lọ bá kó parí rẹ̀, ìjà yẹ kó tojú rẹ̀ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni, oríṣiríṣi eré ló wà ní ilẹ̀ Yorùbá. Àléyìí tó wà fọ́kùnrin, àléyìí tó wà fóbìnrin, àléyìí tó wà fún àwọn ọmọdé, bákan náà àléyìí tó wà fún àwọn àgbàlagbà. Nígbà tá a bá rí èèyàn tó ń hùwà kò tọ́, àwọn ìwà tí kò yẹ kí àgbà mọ̀, kí èèyàn máa wọ́n lámọrin, àgbàlagbà yìí sì ṣe láńgbáláńgbá o. Wọ́n á ń lò láti kàró ẹni bẹ́ẹ̀ nílọ̀ ni, wípé irúfẹ́ ìwà tó ń hù, tàbí irúfẹ́ ọ̀rọ̀ tó ń sọ, tàbí irú ìṣesí kan pàtó ó lòdì sí ohun tí wọ́n ń retí lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Òwe ìkìlọ̀ ni, àgbàlagbà kì í ṣe láńgbáláńgbá. Ẹ subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. Yóò sì dára fún wa láṣẹ Èdùmàrè. Akíọ́lá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Àbíóyè. Tí ìgbà mẹ́ta tó fi pàdé ńkọ́, ire o. Please subscribe.